Ní ìtẹ̀síwájú nípa àmì ohùn tí à ń kọ́ ẹ̀kọ́ rẹ̀ lọ, ẹ jẹ́ kí a ṣe àgbéyẹ̀wò àmì ohùn dò àti re lónìí. Kí ni àmì ohùn dò? Àmì ohùn dò ni ìgbésódò ohùn wa, ìyẹn ni wípé ohùn wa wá sí ìsàlẹ̀ tí a bá pe ọ̀rọ̀ tí ó wá sí ìsàlẹ̀. Àpẹẹrẹ òjò, òjò. Ìgbà tí mo sọ wípé òjò, ohùn mi wá sí ìsàlẹ̀, òjò. Àpẹẹrẹ mìíràn tún ni ògì, ògì. Ẹ wo bí ohùn mi ṣe ń lọ sí ìsàlẹ̀, ògì. Nípa àmì ohùn re, àmì ohùn re ni tí ohùn wa bá dúró sí àárín, ohùn wa ò lọ sókè, bẹ́ẹ̀ ni kò lọ sí ìsàlẹ̀. Àpẹẹrẹ ọba, ọba. Kò lọ sókè, bẹ́ẹ̀ ni kò lọ sí ìsàlẹ̀. Mo ní ìgbàgbọ́ pé a ti kọ́ ẹ̀kọ́ kan lónìí nípa àmì ohùn dò àti re. Ẹ jẹ́ kí a mọ̀ wípé tí a bá ń sọ ọ̀rọ̀ tí kò bá ní àmì ohùn nínú, ọ̀rọ̀ wa ó máa yan pọ́nna. Ṣé ọ̀rọ̀ yín ò lọ pọ́nna bí?